Ariya ń lọ bẹ̀bẹ̀ ò dúró eré ìje fún ẹ̀bùn tó tó 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà bíi mọ́rọ̀sẹ̀ ni mọ́ dúró mọ́ náà gẹ̀rẹ̀ rárá kò sí dúró kò sí náà gẹ̀rẹ̀ òwe àwọn Jámánì kan mọ̀ sọ pé wer rastet der rostet èyí tó yẹ òyìnbó rẹ̀ túmọ̀ sí wípé he who rests gets rusty. Ariya Ọmọlúàbí gbéra pa lọ́sẹ̀ yìí ó di ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn àkọ́kọ́ náà rí arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Adéníjì Ayọ̀dèjì David tó ti odindi Ọ̀ṣun wá ṣe audition tiẹ̀ Dàmílọ́lá tẹ̀lé lẹ́yìn tí wọ́n ní àwọn tiwọn quality dami lórúkọ àwọn òun fújì sí làwọn wọ́n ní torí dòdò de mo gbé dé aráyé wa tọ́ wò ohun bọ̀dá yẹn dùn lóòótọ́ ẹ̀yìn rẹ̀ ní Tọ́pẹ́ Àjàní wọlé àwọn ní mọkálíkì tí ń kọ fújì làwọn tiwọn Yorùbá bọ̀ wọ́n ní ajíṣe bí Ọ̀yọ́ là ń rí Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkan kan àmọ́ ajíṣe bí Èkó ló wá gborí wọ Ariya Ọmọlúàbí ti Goldberg Premium Lager Beer. Wọ́n ní orin ṣe bí Èkó ń ṣe wọ́n láǹfààní o. Ẹnìkan wọlé bí wọ́n ti ń béèrè lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ báyìí ní forin dáhùn ló ní èmi Lákànjí Síkírù Mọ́bọ́lájí kí ni ohun tó ń kọ fújì ní Ìlọrin mo ní ọ̀dà yóò gùdù. Good evening sir, good evening ma. Fáọ̀gá Olúwatódìmú náà lọ́pọ́n súnkàn tí ìlà ọdún kẹnu borin mo ní ó gbẹnu tán o. So many things ma dey face all day mo ní nice one. Àwọn èèyàn kọrin lọ jáǹtì rẹ̀ l'Ákúrẹ́ àmọ́ ń gbẹ̀yìn àwọn mẹ́ta péré ló rà àǹfààní àti wọ ìpele tó kàn. Ó yà ń lo ọgbọ́n Èkó for show. Ìgbà tá a dẹ́kọ̀ lábẹ̀rẹ̀ pẹ̀lú Fúnmiláyọ̀ Ìgbàyílọ́lá ọbabìnrin Ìgbàyílọ́lá have been singing since 10 or 9 years. Ìgbà táwọn mẹ́rin bẹnu náà bẹ̀rẹ̀ wọ́n ní gbàkó mú no be poison o ọtí Goldberg kì í ṣe májèlé èmi ìkà kàkàkí ìkà. Àwọn onídàájọ́ ní níbo ó ní swa yo I go by the name NSB never stop believing aka èmi ìkà kàkàkí ìkà. Bẹ́ẹ̀ náà ń ṣẹ́wọ́ sí pé kó ní sùúrù kò mọ̀ dáhùn o bọ̀bọ̀ ẹ̀ ní personality bẹ́ẹ̀ ní ṣe kọ́mẹ́dì mọ́rin tí ń kọ bí ṣe ń jùdí ní jùrù. Ẹ wo ẹ mọ̀ mí sí Ariya Ọmọlúàbí. Ariya is life. Omoluabi is the signature of a typical Yoruba person mo ní correct. Wọ́n ní afẹ́nibá ní tòun ò tó àìnítẹ́lọ́rùn ló mú asárika Black Apple ló sọ bẹ́ẹ̀. Ó yá Ariya Ọmọlúàbí lórí yama piano lẹ́nu Dọ́lápọ̀ DP the Dragon Yorùbá hip hop làwọn wá ṣe tiwọn gbogbo ẹni gbọ́ ló gbádùn rẹ̀. Wọ́n ní kò gbọ́ nǹkan kan èèyàn gé létí Adébáyọ̀mí yóò mọ́ fá létí. Sweet Afro hip hop lẹ́nu Ayọ̀dèjì Benson. Ọmọlúwàbí rẹ̀ ò ṣe kókó. Mo ní nǹkan bẹ lórí ètò yìí. Ṣèyí wọlé Big Ṣèyí kì í ṣe Mákindé o oníjùjú làwọn tiwọn. Ṣèyí ní ṣẹ̀rí Goldberg ọtí olówó ni mo ní ó gbà yìí. Ọ̀pọ̀lọpọ̀ olórin ló kọrin lẹ́kọ̀ọ́ àmọ́ gbẹ̀yìn àwọn mẹ́ta náà wọ́n mú. Eré yìí wá di eré fún ẹ̀bùn bàǹtàbàǹtà tó tó 50 mílíọ̀nù náírà eyín 50 mílíọ̀nù náírà. Ṣé ń ṣeré ni àbẹ́ ń sáré? Ẹ bẹ̀rẹ̀ sí ní wo ètò ní gbogbo Sunday láti agogo 8 ní gbogbo Sunday lórí Sound City ONTV tàbí àwọn African Magic Channels tí ń bẹ lórí DSTV tàbí GoTV yín o. Fẹ́yìn tẹ́ ti ń bá lọ láti bẹ̀rẹ̀ ẹ̀ tí ì rí nǹkan kan o. Fẹ́yìn tẹ́ fẹ́ mọ bá wa ká lọ báyìí Ariya Ọmọlúàbí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ mọ́ sùn ẹ mọ́ wò Olóòtú àgbà lómi lónìí Ọmọlúàbí ẹ kú iṣẹ́.